Otasansan rédíò and TV. ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà Seyi Makinde ló ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ẹbí ará ọ̀rẹ́ àti gbogbo ọmọ ìlú Tede fún ti ìpapòdà ìmáàmù àgbà tìlú Tede Alhaji Hamad Tijani Adedigba ní ìjọba ìbílẹ̀ Àtísbò tó tún jẹ́ alága ìgbìmọ̀ àwọn àfáà àti imam ní Òkè Ògùn nípínlẹ̀ Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí gómìnà ṣe fi síta, ó ṣàpèjúwe olóògbé Alhaji Hamad Tijani Adedigba gẹ́gẹ́ bí olólùfẹ́ àlàáfíà tó kóni mọ́ra tó sì nífẹ̀ẹ́ ìdàgbàsókè ní gbogbo ọ̀nà. Gómìnà ní ikú olóògbé náà dunni torí pé ipa rere tí ó kó bí àlàáfíà ṣe ń jọba nílùú Tede Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ṣeé gbàgbé rárá. Gómìnà wá ṣe ládùúrà wípé kí ọba Allah kó tẹ́ bàbá náà sí afẹ́fẹ́ rere, kí iṣẹ́ rere rẹ̀ kó sì máa tọ̀ ọ́ lẹ́yìn títí láéláé. Ó gbàdúrà kí Ọlọ́run Olódùmarè kó tu ọmọ, ẹbí, ará àti àwọn èèyàn ìlú Tede tí olóògbé náà fi sílẹ̀ sáyé lọ kó tù wọ́n nínú kó sì mú wọn lọ́kàn le. Alhaji Hamad Tijani Adedigba ni ó jẹ́ Ọlọ́run nípè ní òwúrọ̀ ọjọ́ Sátidé ọjọ́ 9 oṣù kejìlá ọdún 2023 yìí tí wọ́n sì ti sin ní ilé rẹ̀ tó wà ní ìlú Tede ní ìjọba Àtísbò nípínlẹ̀ Ọ̀yọ́.